Africa Content TV. Èmi ni Bintin Komo lójú ayé nígbà tó ti wá sákásáká bìbí ìyá yorí ọmọ tuntun ògbà kó dúró pàr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 à
Komo abẹ́ dúpẹ́ lójú àwọn ẹlẹ́kẹ̀rú náà ni wọ́n ti ń rò pé kò ní da ọlọ́run ṣé o àṣírí irú ọlọ́run ni òsì irú èèyàn kan babaláyé nọ́mbà wánù èmi bí tí Komo lójú ayẹyẹ ọmọ ìgbà yìí lọ́la ọ̀gá ọlọ́ba máa tẹ ọmọ nílé eyín alájí sábò lójú àgbájé sákásáká bìbíyà orí ọmọ tuntun ìpàkó dúró orí ọmọ tuntun bá kò dúró. Ìbàdàn májà àtàmìkára àwọn tí lọ sí ìlú ètò ìlú Àjàyí alájí ìmẹ́jà àtúkú àgbóyúnbà ládọjà ọba tuntun kábíyèsí ọba wa èmi ní gáràbùjì lójú ayẹ ikú tó lórí mọ́ kó sí ẹ̀bọ̀ra tó borí sí wẹ́wẹ́ èmi ìyẹn ẹni àgbébọ̀ lẹ́yìn tó lára wájú àpáta olóko lè wá dà sí lọ́mọdé òṣèlú gẹ́gẹ́ bí ìsìnláàbò òkúta òṣèlú bí ìrẹsì owó ìrẹ́lò ó yẹ gba àmàdí àárọ̀ àrò. Láyé ìgbàgbọ́ táwọn olórin kàmọ́ tí wọ́n bá máa kọ́ ni wọ́n máa gbàgbọ́ sí ògùn wọ́n máa gbé ilé ní ṣe kò sí ọmọ ìgbà yìí o ẹ̀jọ̀ ní ọrùn kọ́ọ̀rọ̀ òun ara olórí ti gbàgbọ́ ní làlàbọ̀ ọmọ ẹlẹ́jà bá kó gbogbo àjọjọdẹ ẹ̀jọ̀ ní ìwà lòlóko bàbá lọ́jà ń dáwọ́ oyè o ẹ̀jọ̀ ní kíkó gbogbo náà. Honorable Tunde, Tunama Oya Tungale o. Honorable Tunde, Ekutare Yesu. When you go, Mama Jumata Thank you.